Gabriel ló ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí. Gabriel ló kọ́kọ́ jẹ́ pastor, ó pìkì pastor nílé ayé ni. Ṣé individual ṣe 419? Yes, kò sí nǹkan kan tó wà important nípa pastor. Ẹ wo bí Judas ṣe tẹ̀lé Jésù tó, ta ló mọ̀ pé ìwà burúkú yẹn wà nínú ẹ̀ láti fi Jésù wọn. You will be surprised pé ẹni tó ń condemn arórí ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀, nítorí ẹ má máa make a big deal tí pastor bá ṣe àwọn kan máa pastor Gabriel ló ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí. Èèyàn la kọ́kọ́ jẹ́ kí wọ́n ka tó wá máa hard title mọ́ nǹkan tá à ń jẹ́. Mi ò ní ká má báyàn wí, bẹ́ẹ̀ má jẹ́ ká máa ṣe níṣe kú sẹ́ẹ̀. Ẹ̀mí ẹ̀ láti bọ́ sẹ́ẹ̀. Stop attaching any importance or any big deal to pastor. Láti máa sọ pé àwọn ṣe nǹkan kan o, torí pé wọ́n ṣe nǹkan kan èèyàn lọ́wọ́ kì í ṣe èèyàn lọ́wọ́, kò sí èèyàn lọ́wọ́ kankan níbì kan. Ṣé individual ń kọ ọmọ? Yes, pastor náà lè kọ ọmọ. Ṣé individual ń dóyàn jẹ? Yes, pastor lè dóyàn jẹ. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ́. Yinka TNT ti jáde lórí ọ̀rọ̀ Agbala Gabriel. Ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n pariwo lórí ayélujára pàápàá jùlọ lórí Agbala Gabriel. Ó ní ẹ jẹ́ ká mọ̀ wípé Gabriel ló ṣàtìmọ́ṣe, pé kì í ṣe pásítọ̀, pé ohun tó máa ń dùn jù náà ni wọ́n máa sọ pé pásítọ̀ ló ṣe báyìí. Ó ní èèyàn lára òun náà làwọn èèyàn yìí. Ó ní nígbà tí wọ́n délé ayé òun náà ni wọ́n di pásítọ̀. Ó ní fẹ́ káwọn èèyàn mọ̀ wípé orúkọ tiwọn ni wọ́n ń jẹ́ o. Ó ní Gabriel Adémọ́lá lórúkọ tí ń jẹ́ kó tó wá di kó di pásítọ̀. Ó ní èèyàn lára ni wọ́n. Ó ní tí Kúnlé lè ṣe òun náà ni Agbala Gabriel lè ṣe. Ó ní nítorí pé tí wọ́n bá ń sọ pé èèyàn báyàn lò pọ̀, ẹ jẹ́ ká mọ̀ pé èèyàn lára ni o. Ó ní ṣùgbọ́n tó ń dùn òun jù lórí ayélujára ni pé wọ́n sọ pé pásítọ̀. Ó ní kò sí tí Agbala Gabriel ṣe tẹ́nìkan kan ò lè ṣe. Ó ní kó wá yé gbogbo èèyàn jákèjádò wípé ohun tó ṣẹlẹ̀ sí Agbala Gabriel ó lòun ló ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ nìkọ̀ọ̀kan wa o. Ó ní bí ẹnìkan sì lè yàn lè láti lọ bẹ́ẹ̀ nìkan sùn, ó náà ni Agbala Gabriel náà lè lọ bá ẹnìkan láti bá onítọ̀hún sùn. Ó ní nítorí pé ẹ̀jẹ̀ tí ń sàn lára ẹ̀ ó náà ló ń sàn lára ọmọ ẹlòmíì. Ó ní ní táwọn èèyàn fi ń pariwo náà ni pé torí pé ó jẹ́ pásítọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti wá sọ wípé bó tilẹ̀ jẹ́ sí pé Dáfídì jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹni tó pààyàn tó ń gbàyàwó ẹ̀, ó ní tó sì rà àánú gbà lójú Ọlọ́run Olódùmarè. Ó ló túmọ̀ sí pé bí èèyàn bá ṣe bí ó lè rà àánú gbà lójú onítọ̀hún. Wà ní ẹni tí gbogbo èèyàn ń pè ní ẹlẹ́ṣẹ̀, ó lè jẹ́ òun gan ni Ọlọ́run Olódùmarè fẹ́ràn jù. Wọ́n á pariwo fún gbogbo àwọn èèyàn tí wọ́n pariwo wípé kò yẹ ká bárù nǹkan wọ̀nyí lọ́wọ́ pásítọ̀. Ó ní táwọn gan ṣe nílé wọn ó lójú bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí Yinka TNT sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ibi tí ó ti bẹnu àtẹ́lu gbogbo àwọn èèyàn tí wọ́n ń tàkùgbogbo Agbala Gabriel. Ó ní ẹ mọ́ tàbùkù ẹ̀ mọ́, ní tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. Pé ọbẹ̀ nìkan sùn, ipò gbẹ́ nìkan lọ sí hòtẹ́ẹ̀lì, kì í ṣe tó yóò rí. Ó wá sọ fún gbogbo àwọn èèyàn wípé bí Solomoni ṣe fẹ́ràn obìnrin tó, síbẹ̀ Ọlọ́run sì nífẹ̀ẹ́. Wà ní àmì oró tí ń bẹ lórí Agbala Gabriel yíyan sọ pé Ọlọ́run pàtì, ṣùgbọ́n ṣá o, wọ́n jẹ́ nǹkan tí Agbala Gabriel máa kẹ́kọ̀ọ́ mbẹ̀. Rí nípa ọ̀rọ̀ tí ìyá alájẹ sọ tẹ́lẹ̀, tó ní gbogbo àwọn tí Agbala Gabriel ń gbé lọ sí hòtẹ́ẹ̀lì, ó náà ni àṣírí wọn ó ti tú sùn lọ́wọ́, pé wọ́n sì ti sọ̀rọ̀ mọ́rọ̀ ṣe jẹ́. Ó náà ni Yinka TNT ti wá sọ wípé gbogbo tó wù tí ìbàjẹ́ kọ́rí Agbala Gabriel gẹ́gẹ́ bí ènìyàn. Ó fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí Yinka TNT ti fún sákì àwọn ọ̀rọ̀ yìí, àti níbi tí ìyálájé courtroom òun náà ti ṣàwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ náà. Ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá lẹ́yìn tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button sílẹ̀. Àwọn ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀, bá wa dọ́rẹ̀ẹ́, bá wa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́. Bá má gbàgbé láti ti àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò. Ẹ já ṣe àìtò ọ̀hún, ẹ já rí pé Yinka TNT ti dìde o láti jà fún Agbala Gabriel. Ó ní nítòsí ò dá lóòótọ́, ìwọ káwọn èèyàn má bẹnu àtẹ́lù nítorí pé kò sẹ́ni tí ò lè ṣẹ̀ sí. Ẹ já ṣe ẹ já subscribe síbẹ̀, ẹ já máa bẹ́tọ̀ ń bọ̀. Because àwọn rules kan tẹ́ kí n follow tẹ́ máa ń fi religion sí, òun ló mú mi mo fẹ́ sọ̀rọ̀ alàgbà Gabriel nírọ̀lẹ́ yìí. Alàgbà Gabriel ni máa sọ̀rọ̀ alàgbà Gabriel nírọ̀lẹ́ yìí. Ẹ máa make àwọn èèyàn, ẹ máa fi religion, ẹ máa fi ń sọ àwọn èèyàn lẹ́nu, ẹ máa fi ń push àwọn èèyàn. Gbogbo nǹkan tí alàgbà Gabriel ṣe yìí, ibi tó fi yàtọ̀ sí ẹlẹ́ran ara ni pé torí pé nomenclature yẹn, torí pé ó jẹ́ pastor, torí pé ẹ̀yin fi pé pastor ni áńgẹ́lì ni. The fact pé nǹkan tó ṣe yìí any other individual lè ṣe. Ẹ̀yin ni kẹ́ ẹ má máa attach any importance mọ́ pastor kankan. Ẹ má máa rí pastor bí extraordinary being. Ẹ má máa rí pastor bí áńgẹ́lì. Ẹ má máa rí pastor bẹ́ẹ̀ ni pé blood tó ń flow nínú ara individual kan ló ń flow nínú ara pastor. Stop attaching any importance or any big deal to pastor. Láti máa sọ pé àwọn ṣe nǹkan kan o, torí pé wọ́n ṣe nǹkan kan èèyàn wọn kì í ṣe èèyàn Ọlọ́run, kò sí èèyàn Ọlọ́run kankan níbì kan. Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀. Nítorí ẹ má máa make a big deal tí pastor bá ṣe àwọn nǹkan máa pastor Gabriel ló ṣe nǹkan tó ṣẹlẹ̀ yìí. Expect ẹ pé òun bọ̀, ìgbà náà ló kó ẹ ti bẹ̀rẹ̀ sí ní lé sílẹ̀. Tó bá ti expect pé òun bọ̀,
tẹ́tí jọ ń sọ̀rọ̀ lórí fóònù tó ti ń build up anxiety pé òun bọ̀ nlé wàá rí pé irú ọkùnrin yẹn ó ṣeéṣe kó délé ẹ̀ kílé ẹ̀ mọ́, ó ṣeéṣe kó délé ẹ̀ kó ti sóúnjẹ lẹ̀ fún ẹ, ó ṣeéṣe kó délé ẹ̀ kí inú ilé ẹ̀ máa rùn. That means pé brain ẹ ti tanná lẹ̀ pé òun bọ̀. In tó dẹ̀ máa ṣeré nínú brain ẹ̀ ni pé ó kì í ṣe ẹ̀gbọ́n ẹ̀, òun ṣàbúrò ẹ̀, òun ṣe family ẹ̀. Tó bá ti mọ̀ wípé ìdá o gbowó lọ́wọ́ ẹ̀ o gbowó lọ́wọ́ ọkùnrin o, tó o bá mọ̀ pé òun wá ọkùnrin lọ́lé kí boyfriend ẹni kì í ṣe pé bóyá ọ̀rẹ́ even ọ̀rẹ́ lásán láti wà very careful. Boyfriend ẹni má wá lọ síbi tó fi jẹ́ wípé o máa wà vulnerable or o máa make o vulnerable. Ibi tó máa fi wà vulnerable ni wípé ó ṣeé ṣe kí nǹkan mi lọ ṣiṣẹ́ lórí ẹ̀. Má lọ sí ilé ọkùnrin lọ make ọkùnrin vulnerable. Báwo náà ṣe make ọkùnrin vulnerable? O pọ́n mọ́ínmọ́ín fùrọ̀, o pọ́n mọ́ínmọ́ín láńbébé ọmú, o lọ ó wá ẹjẹun tó wá ní kò lè fọwọ́ kàn kó má tiẹ̀ fún ẹ lówó, kó má fún ẹ lóúnjẹ gan. Ìgbà tọkùnrin tí ń expect ẹ ni gbogbo adrenaline ẹ ti ń ṣiṣẹ́ ló ti ń ṣiṣẹ́ pé òun bọ̀ tó bá débẹ̀ okú ẹ̀ tí ò le láti bí ọ̀sẹ̀ méjì okú àbẹ̀rẹ̀ sí nílé gbùgbùgbù gbogbo blood a máa rush lọ sí penile section ẹ̀. Má lọ sílé ọkùnrin ẹ lọ pàdé ní itri. Ẹ má pàdé níbi tẹ́ pé ẹ̀yin nìkan tó yẹ pé at the end of the day when you go the man become vulnerable or you become vulnerable to the man. So fún ẹ̀yin tẹ́ ń sọ pé ṣé gbogbo ìgbà tẹ́ bá lọ okay pastor dóbò ṣé individual níta lè dóbò? Pastor fún ọmọ ní ó fún èèyàn lóyún kò gba ọmọ, ṣé individual lè bímọ síta kí àwọn ọmọ ẹ kí ìyàwó ẹ má mọ̀, káwọn èèyàn má mọ̀ kó má gba ọmọ? There is nothing special nínú pastor, nothing. Ẹ̀yin lè make it special. Ìjọ tí pastor wọn máa special níjọ tí tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ tó ràn nínú individual tó ràn nínú Yinka ó yàtọ̀ sí ẹ̀jẹ̀ tó ràn nínú ara pastor. Ìjọ tẹ máa fi pé passport special tó jẹ́ pé bóyá èmi ti bí ìsàlẹ̀ òbò mi tọ̀, pastor ti bí fùrọ̀ àbó ti bí etí tọ̀, that makes her special. Èmi ti ẹnu jẹun, pastor ń fi túùbù jẹun àbí áńgẹ́lì àbí ẹyẹ kan ló ń gbé oúnjẹ wá fún pastor láti òkè ọ̀run. So tí àwọn pastor mi bá decide láti rìn láti caution ara wọn tọ́lọ̀ fún wọn lórí ọ̀fẹ́, kò wá mí pé èyí tí ò lè ní orí ọ̀fẹ́ láti caution ara ẹ̀ kò mí pé ó dẹ̀ ti torí pé ó jẹ́ pastor yẹn ó ti di áńgẹ́lì. No, kò sí nǹkan tó big deal nínú pé Gabriel dóyàn jẹ. Gabriel lo 419 just like any other individual lè lo 419 tá a ti rírí lórí ìkànnì yìí. Gabriel gbáyàn, Gabriel fúnyàn lóyún kò gbà á. Gabriel torí pé Gabriel ẹ̀jẹ̀ tó ràn nínú Yinka ló ràn nínú Gabriel. Fùrọ̀ tí Yinka ti ń ṣu ni Gabriel ti ń ṣu. Òkò tó wà lábẹ́ tájù ló wà lábẹ́ Gabriel, kò special, kò sí gold, kò sí àgádágodo tó tilẹ̀kùn mọ́ oko Gabriel pé kó má le tó bá rí fùrọ̀ àtọmú. Kò sí àgádágodo tó caution oko pastor, kò sí. Àfi èyí tó bá decide pé bóyá ó ní agbára òun ló ṣe làbáyé pé máa ní sista wa àti lọ́lé àìmọye àwọn sista ọjà àti àwọn choir master tó ń dóra wọn jẹ tí àwọn torí wípé ẹ̀tàn tẹ́ ẹ fi pilẹ̀ ó ń jẹ́ káwọn èèyàn máa wára wọn lọ́lé kó máa dóra wọn jẹ kẹ́ ẹ má mọ̀ nínú church. Torí ẹlẹ́ran ara ni ìjọ tí ọkùnrin bá ti mọ̀ pé òun wà ń bọ̀ lé ìjọ náà ló kó ẹ tí ń lé sílẹ̀. Ìjọ náà ló kó ẹ tí ń lé sílẹ̀. Ẹ yé máa attach importance wọn pastor. Pastor ni ó láti wùwà tí èèyàn mi ò gbúdọ̀ wù. No, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Stop attaching any importance or any big deal to pastor. Láti máa sọ pé àwọn ṣe nǹkan kan o torí pé wọ́n ṣe nǹkan kan èèyàn wọn kì í ṣe èèyàn Ọlọ́run, kò sí èèyàn Ọlọ́run kankan níbì kan. Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀. Nítorí ẹ má máa make a big deal tí pastor bá ṣe àwọn nǹkan máa pastor Gabriel ló ṣe nǹkan tó ṣẹlẹ̀. Gabriel ló kọ́kọ́ jẹ́ pastor, ó pìkì pastor nílé ayé ni.
ìdẹ́yìn mú tọ̀run wá even gan ẹ lè pè ní ọmọ ọkùnrin ló kọ́kọ́ jẹ́ kó tó jẹ́ orúkọ. Àwọn nǹkan tó àwọn àṣẹ àmútọ̀run wá mo sọ fún pé àṣẹ tó wà lórí oko, àṣẹ tó wà lórí òbò, òun nìkan lèèyàn ò lè bá dẹ́gbẹ̀, lèèyàn ò lè argue ẹ̀. Bọ̀ yí pé pásítọ̀ lèèyàn kò lè dóbò, kò lè ṣe nǹkan tí individual ṣe. Ṣé individual ń kọ ọmọ? Yes, pásítọ̀ náà lè kọ ọmọ. Ṣé individual ń dóyàn jẹ? Yes, pastor lè dóyàn jẹ. Ṣé individual ṣe 419? Yes, kò sí nǹkan kan tó wà important nípa pastor. Mo ti lọ sí ṣọ́ọ̀tẹ́ pé ọmọ olùdásílẹ̀ ṣàṣàlẹ̀ ni tí ò fún lóyún, ọmọ olùdásílẹ̀ dẹ̀ ni. Eye máa attach holy mọ́ pastor. Nobody is holy. Ta ló mọ̀ kó wá wí, ta ni ò dẹ́ṣẹ̀ rí kó wá sọ. Eye máa attach holy ní ìwọ̀n gbà tẹ́ pé obìnrin panṣágà. Jésù ó understand pé nobody can be holy, no one is holy. Otherwise tí ò bá dàrú ẹgbọ́n yẹn, bóyá wọn ò bá máa mọ̀ pé àwọn tó fẹ́ sọ òkò pa woman yẹn níjọ́ yẹn gan àwọn gan ò mọ̀. Tó bá jẹ́ pé Jésù ò dá irú ọgbọ́n yẹn, wọn ò bá máa mọ̀ pé àwọn tó gbé òkò just like ọ̀pọ̀lọpọ̀ tó ń throw oríṣiríṣi sí nǹkan tí ẹlòmíì ń ṣe ní abẹ́ ilé ẹ̀, tí Ọlọ́run tí inú bá ṣe rí ni ẹ̀ bá rí kù àṣebi. Àwọn tó fẹ́ pa obìnrin panṣágà, tí Jésù ò bá dá irú ọgbọ́n tó dá pé ta ni ò dẹ́ṣẹ̀ rí kó sọ òkò àkọ́kọ́, kò sẹ́ni pé ta ló mọ̀ tó mọ̀ kó sọ òkò àkọ́kọ́. Àbá máa mọ̀ pé gbogbo àwọn tó fẹ́ pa obìnrin panṣágà yẹn gan, àwọn gangan panṣágà wọn gan ju onípanṣágà tó fẹ́ pa lọ. Àbá máa mọ̀ pé àwọn tó fẹ́ pa obìnrin yẹn, tí Jésù ò bá dá irú ọgbọ́n yẹn, wọ́n á kọ̀ pa obìnrin yẹn pé àwọn náà dẹ̀ lọ pẹ̀lú ìdáláre torí àwọn náà dẹ̀ ní ẹ̀ṣẹ̀ o tí wọ́n bò mọ́lẹ̀ o. Ṣùgbọ́n ẹ wo ọgbọ́n àyíníke tí Jésù lò. Ó ní ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí orí kó so òkò àkọ́kọ́. Gbogbo wọn dẹ̀ ju òkò lẹ̀. Pé ẹni tó bá mọ́ kó so àkọ́ àkọ́kọ́, gbogbo wọn dẹ̀ ju òkò lẹ̀, wọ́n dẹ̀ lọ. Tó bá jẹ́ pé Jésù ò dá ọgbọ́n yẹn níjọ́ náà lọ́hùn, wọ́n máa pa obìnrin yẹn gbé. Wàràs àwọn tó dẹ̀ fẹ́ pa náà, àwọn náà ń hábọ̀, wọ́n ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ nínú wọn. Individual mi lè wà responsible. Partner mi ó depend lórí bí wọ́n bá ti jáde. Àwọn ìwà mi wà tí partner mi ní lọ́wọ́ tí máa pẹ́ màá wò dára, màá ní ẹni tó tọ́ ẹ ó tọ́ ẹ dáadáa, torí àwọn ọ̀rọ̀ kan wà tí ò lè sọ jáde lẹ́nu. Kò dẹ̀ kí ń ṣe pastor, kò ń ṣe pastor. Ó ń lọ sí church bí normal person, but it's not a pastor. Ẹ̀yin tẹ́ ń wò pé pastor lélẹ́yìí áńgẹ́lì ni, ó ń láti àwọn nǹkan kan wà tí individual ń ṣe tí no, ṣé individual lè gbọ́ ọmọ àlè? Yes, pastor náà lè lọ ọmọ àlè. Ṣé individual lè kan, ó lè reject ọmọ? There is no big deal. Pastor náà lè reject ọmọ. I'm not siding anybody here. I'm just enlightening us. Ṣé individual lè kọ ọmọ sí ọ̀yàn? Ṣé individual lè gbé aṣẹ́wó? Pastor lè gbé aṣẹ́wó tí ò bá róbò mí dó. Ṣé Gabriel fẹ́ mọ́ tó Dáfídì ni? Ṣé Gabriel ó fẹ́ ní iyì àbí ó fẹ́ ní ìkìmí lọ́wọ́ Ọlọ́run tó Dáfídì ni? Dáfídì ò bó padà tẹ́ǹtì ẹ̀ ó tún pa ọkọ ẹ̀. I'm not trying to justify whatever anybody has done, but I'm just saying pé ó dìgbà tí ẹ̀yin èèyàn bá bẹ̀rẹ̀ sí ní ronú in a very positive and objective way. But the fact that èèyàn jẹ́ pastor kò wà different from any other person tí ó carry this pastor. Ẹni tí ó pastor gan lè ní discipline ju pastor lọ. Mo ti lọ sí church rí tó jẹ́ wó pé gbogbo àwọn ọmọ akọrin ṣàṣà ní èyí tí bọ̀dá yẹn òdó. Bóyá wà tá a kéré nígbà yẹn, ṣàṣà lè èyí tí bọ̀dá yẹn òdó. Báńkọ́lé dàṣà ní èyí tí òdó, mi fẹ́ sọ first name ẹ̀. Ṣàṣà lè èyí tí òdó nínú ọmọ akọrin. Ọ̀gá akọrin dẹ̀ ni. Ọ̀gá akọrin ni. Tó túmọ̀ sí pé níwájú Jésù nìyẹn o. Jésù ò condemn ẹ̀ because ó mọ̀ wípé wọ́n kò so aṣọ mórí ni. Ẹ wo bí Thomas ṣe tẹ̀lé Jésù.
ẹ wo bí Judas ṣe tẹ̀lé Jésù tó, ta ló mọ̀ pé ìwà burúkú yẹn wà nínú ẹ̀ láti fi Jésù wọn. Kò sí nǹkan tó special nínú being a pastor. That is the reason tó jẹ́ wípé Dáfídì gbogbo inú wọn ò ní yé máa sọ, kò tí ì sí psalm, kò tí ì sí verse tó popular tó psalm in the Bible. Ẹ wo ẹ̀ṣẹ̀ ńlá bàǹtàbàǹtà tó ṣe. Kọ́lọ̀ wa ni owó tó pé rẹ ní Dáfídì. Ẹ ṣe wá ń lo psalm. Kí ló dé tẹ̀ ń lo psalm? Kí ló dé tẹ̀ fi psalm gbàdúrà? Bọ́ bá fẹ́ dẹ́sìn sí wọn ká psalm 24, psalm 21. Kí ló dé tẹ̀ fi psalm alágbèrè? Psalm apààyàn. Apààyàn ni Dáfídì. Kí ló dé tẹ̀ ń lo psalm ẹ̀ fi gbàdúrà? Psalm apààyàn, psalm ẹni tó mú ọmọ lọ́bù, tó mú ìyàwó níyàwó, tó do nítorí tó dẹ̀ pa ọkọ ẹ̀. Kí ló dé tẹ̀ sì fi psalm ẹ̀ yàyàn sí mímọ́? Béèyàn bá fẹ́ kú ẹ máa ní kó lọ ka psalm sómi. Kí ló dé tẹ̀ ń lo psalm apààyàn sínú omi? Kí ló dé tẹ̀ ń lo psalm alágbèrè tẹ̀ fi ya ilé sí mímọ́? Kí ló dé tẹ̀ ń lo psalm apààyàn tẹ̀ fi ń gbé ẹ̀sìn dúró nínú church? Kí ló dé tẹ̀ ń ka orin Solomoni alágbèrè tó ní concubine tó tún níyàwó ńlé? Kí ló dé tẹ̀ ń lo psalm ẹ̀? Kí ló dé tẹ̀ ń lo verse ẹ̀ fi wàásù fi jẹ̀yìn rere ọkàn? Oníkálukú ló ní tiẹ̀ lára. Gbogbo wa la ní díwà ò mọ́, àti pásítọ̀. Ẹ má jẹ́ kó máa jà yín lẹ́nu. Ẹlẹ́run ara èèyàn la kọ́kọ́ jẹ́ kí wọ́n ká tó wá máa há di táìtù mọ́ nǹkan tá à ń jẹ́. Èèyàn la kọ́kọ́ jẹ́. Pásítọ̀ Adébóyè èèyàn ló kọ́kọ́ jẹ́ kó tó di alàgbà Adébóyè. Mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ yín. Pásítọ̀ Òjó náà kọ́kọ́ jẹ́ kó tó di pásítọ̀. Gabriel èèyàn ló kọ́kọ́ jẹ́ kó tó gbaṣẹ́. So èèyàn yẹn ò dẹ̀ kúrò lára wọn. Ó wá kú bọ́dọ̀ ṣe fẹ́ fún wọn lórí ọ̀fẹ́ láti lè plan gbèsè ayé wọn. Ẹni tí ò bá ní orí ọ̀fẹ́ yẹn kò ní. Kò sí nǹkan tó special nínú pastor. Èyí tẹ́ ẹ rí lẹ́rí àìmọye àwọn ẹgbẹẹgbẹ̀rún tẹ́ ẹ tí ì rí. Èyí tá a rí òun la rí àmọye ẹgbẹẹgbẹ̀rún. Wọ́n ní ẹni tílẹ̀ bá mọ́ gbogbo wa ló lè. Tí Jésù ti lè sọ níjọ́ náà lọ́hùn pé ẹni tí ò dẹ́ṣẹ̀ rí kó sọ òkò àkọ́kọ́, tá a dẹ̀ rí ẹnìkan torí òkò yẹn sọ, tí gbogbo wọn ju òkò wọn lẹ̀ tí wọ́n lọ. Ó mì pé àtàwọn tó ń blame bá sọ yìí o, àtàwọn tó ń ṣe pé kí gbogbo wa la ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ó yàtọ̀ síra wa ni. Ó yàtọ̀ síra wa ni. In tí mo fi wá ni pé there's nothing special about pastor. Nobody say pastor cannot commit crime or commit sin. No one say kò ń ṣe ẹ̀jẹ̀ rẹ́ẹ̀dì ló wà ní gbogbo ara wa. Ibi tí tó bá gún mi ní abẹ́rẹ́ sí, bẹ́ẹ̀jẹ̀ ṣe máa yọ lára mi ló máa yọ lára Gabriel. Kò sí nǹkan kan tó make Gabriel àbí any pastor special pé kò lè commit nǹkan tí ò dá atrocity. Nothing. Ó dẹ̀ pé rẹ̀ ní pastor, ó ti dó kinní kan. Ẹ̀yin gangan lẹ́ ń jẹ́ kí àṣírí àwọn pastors tó kù kó má tú, because nítorí orúkọ tẹ́ ẹ tẹ̀lé mọ́ wọn lórí yẹn, ẹ jẹ́ kó máa sásá bí orúkọ yẹn kó máa ṣe bí. Dẹ̀ jẹ́ káṣírí bí yẹn tó, because nǹkan bá ṣẹlẹ̀ ní focus lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, máa focus lórí orúkọ tí wọ́n mú wáyé tí ò jẹ́ nǹkan kan. Wọ́n máa focus lórí orúkọ yẹn lágbé ó dẹ̀ pé rẹ̀ ní pastor dẹ̀ ṣe léyìí. Ní focus lórí nǹkan tó ṣẹlẹ̀ gangan. Orúkọ yẹn lẹ máa focus lé pé bẹ́ẹ̀ ni pé orúkọ yẹn o, ẹni tó bá ti ń jẹ́ orúkọ yẹn o, ó ti di olí o, ogun ọ̀run ló ń gbóúnjẹ wá fún láti ìsálú òde ọ̀run o. Okú ẹ̀ ó yàtọ̀ sí oko normal, oko okúnlé o. Spam tó ń jáde nínú okú ẹ̀ ó yàtọ̀ sí spam Gbénga o. Ibi tó ti ń ṣu o ó yàtọ̀ sí fùrọ̀ Báyọ̀ o. Ibi tó ti ń dóbò o ó yàtọ̀ sí oko Fẹ́mi o. No. Bọ̀ wá fẹ́ wá máa sọ pé ẹnu tó fi sọ pé ọmọ ẹ máa kú kó bí ẹ gbàdúrà. Ṣó jẹ́ general hospital àbójẹ́ hospital? Àbójẹ́ neurosurgeon? Àbí ó jẹ́ báwo ni pastor ẹ̀? Ó jẹ́ consultant? Àbójẹ́ specialist tó fi gbé lọ síbẹ̀? Ṣé bí wọ́n ló gbé lọ? Nǹkan tó dẹ̀ rí ló dẹ̀ sọ. Tó bá dẹ̀ kọ́ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́kọ́ èwo wá ni wá pa pé pastor yẹn ẹ̀yin èèyàn ẹ jáwọ́ kúrò nínú evil.
tí Jésù bá jọ yín wọ́n máa pa obìnrin onípanṣágà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹni tí ò bá dẹ́ṣẹ̀ rí ni kó máa. Èmi o ìdí mi ò mọ̀, mo lè má jalè, mo lè má dọkọ, bọ́ mo ní ibi tèmi náà tí mo ti mẹ́hẹ. Tá a bá ti ń ronú pé a níbi tá a ti mẹ́hẹ, mi ò ní ká má báyàn wí, bẹ́ẹ̀ má jẹ́ ká máa ṣe níṣe kú sẹ́ẹ̀. Ẹ̀mí ẹ̀ láti bọ́ sẹ́ẹ̀. Ó ti ṣe léyìí, ó tún máa ṣe míì. Torí ọkùnrin ní. Can I have one please? Ọkùnrin ní ó dẹ̀ lóko lábẹ́. Ọlọ́run ò dẹ̀ sanction oko fún o pásítọ̀ kankan. Ọlọ́run ò sanction oko. Mo sọ wípé kí lè ń lo sáàmù apààyàn Dáfídì fún. Ẹ wá sọ fún mi pé Dáfídì ò pààyàn, ó pààyàn láti dóyàwó ẹ̀ bọ́ ẹ̀ dẹ̀ ń lo sáàmù ẹ̀. Ẹ ń lo sáàmù ẹ̀. Òbò ó pààyàn. Ẹ lè ṣe kẹ́ má lo sáàmù apààyàn fi gbẹ́sì dúró. Ẹ dẹ̀ lè erase history yẹn pé kò pààyàn torí òun ló rán ọkọ obìnrin yẹn lọ sójú ogun pé kó lè kú toró fẹ́ jogún ìyàwó ẹ̀. Bó tiẹ̀ bá jẹ́ wípé Ọlọ́run padà fìyà jẹ ẹ̀yìn òkú la jàkàrà, ó pàpà wéṣì ẹ̀mí ọkọ Uriah. Ìyẹn ò wá ní pé ìwọ tó ń ṣe bí kò má jáwọ́, apart from wípé lórí Ọlọ́run gbogbo wa ló yẹ ká ní conscience tẹ́ pé tá a bá ń ṣe nǹkan tí ò dáa ó yẹ ká mọ̀ pé ká má tiẹ̀ wò pé Ọlọ́run wà níbí kankan ká kọ̀ wò pé ṣé kínní morally ṣé mò ń ṣe nǹkan tó dáa. You don't need anybody to tell you pé nǹkan tó ń ṣe ò dáa. You don't. Bó ká tó lè máa mú àwọn òjíṣẹ́ ká tó máa fún wọn pa apààyàn ní Dáfídì. Ẹ̀dẹ̀ sì ń lo sáàmù ẹ̀. Alágbèrè ní Sólómọ́nì nígbà tí cousin ẹ̀ kan bú. Wọ́n gbọ́ story yẹn mi mọ ibi tó wà ní Bible. Cousin ẹ̀ kan bú pé ìwà alágbèrè kìíní kan ẹranko burúkú náà ló sọ̀kalẹ̀ tó yá jẹ, alágbèrè ni onífẹ̀sì ní Bible. Abrahamu bàbá ńlá wa tó ṣàfù Ọlọ́run gbogbo ẹ̀ kò ní fún àbí ẹ ti níbi tó máa ní ẹ ṣí ìwé yín sí ìwé Abrahamu kò sí nínú Bíbélì. Bò orin Dáfídì ìwé Bíbélì orin Dáfídì apààyàn ó wà ń bẹ ẹ lè ṣe kẹ má lò. Ẹ lè ní pé ṣé mo parọ́ ni ṣé kò pààyàn ni, ṣé mo parọ́ ni ṣé Sólómọ́nì ò ṣàgbèrè ni ṣé kò sínú Bible ni. Bí ènìyàn kan lọ́lọ́run rí. Sólómọ́nì kí lẹ ṣe pẹ̀lú kí ni orin bí ẹ ṣe máa mọ bí Ọlọ́run ò ṣe jẹ́ èèyàn tó ṣe àgbèrè 700 concubines and 300 wives. Wọ́n tún sì ní Sam àwọn tó mọ́ tó rìn déédéé níwájú Ọlọ́run jùlọ. Kò sí verse Abraham nínú Bible tó rìn déédéé níwájú Ọlọ́run tó fi ayé wọn sí Ọlọ́run tó believe in Ọlọ́run. Wọn ò ní verse nínú Bible àfi tó bá kàn dárúkọ wọn sínú ẹ̀. Àwọn tó pààyàn àwọn tó dó pààrà òbò wọ́n ní gbòógì nínú Bíbélì. Bí ènìyàn kan lọ́lọ́run rí. So ìwọ tó ṣì ń judge pastor kan tó dóbò kò lè rọrùn wọ̀, you will be surprised pé pastor bí Dáfídì bó ṣe rí oore ọ̀fẹ́ gbà tí Sólómọ́nì ní verse nínú Bible tí Dáfídì rí oore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ èèyàn ayé tó jẹ́ wípé pẹ̀lú bó ṣe pààyàn tó lè ṣe kẹ́ ẹ má lo verse ẹ̀, you will be surprised pé ẹni tó ń condemn máa róore ọ̀fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run. Ọgbọ́n tó wà nínú tọ́lọ́run jogún sínú bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ jẹ́ máa fi sí ìṣàlọ. So ẹ má máa wo èèyàn ní Gabriel ó dẹ̀ ti ṣàṣìṣe gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran gẹ́gẹ́ bí Dáfídì ṣe àṣìṣe tó dẹ̀ ṣì popular ní táìmì Jésù àti nísìn, gẹ́gẹ́ bí Sólómọ́nì ṣe àgbèrè, gẹ́gẹ́ bí Júdà ṣe lọ dún aṣẹ́wó tó gbàgbé ríǹgì tẹ́ ló gbàgbé ògo tó dẹ̀ ṣì ní verse nínú Bíbélì, gẹ́gẹ́ bí Júdà lọ fi góòdù dún aṣẹ́wó ó sì ní verse nínú Bíbélì. Bí ènìyàn kan lọ́lọ́run rí. Ábúráhámù tó fi orí ṣe fọ́rùn ṣe kò sí ẹ ṣí ìwé yín sí kinní kan Ábúráhámù wọn ò rántí ẹ wò ó torí pé ẹlẹ́tàn nìyí òun náà ló máa mú wa sọ pé pásítọ̀ ṣe nǹkan a máa attach pé pásítọ̀ àníwò bí ẹlẹ́nu ara pé ó mess up ká treat fuck up because a máa ń tọ̀ kò sí nǹkan tó special nínú pásítọ̀ orúkọ lásán ni gbogbo nǹkan ara wọn bó ṣe bí ara Kúnlé ṣe ń function lára pásítọ̀ ṣe ń function bí ara Yétúndé ṣe ń function lára bí pásítọ̀ Mrs ṣe ń function kò sí nǹkan tó wà lára wọn. Dáfídì tó bọ́ lọ́hùn rì sẹ́
ó apààyàn ni ṣùgbọ́n ó papà rí àánú gbà ẹ̀ẹ́dẹ̀ lè ṣe ẹ̀ ń ka bíbélì ẹ̀ ń ka vẹ́ẹ̀sì apààyàn ẹni tó rìn déédéé Ábúráhámù ààrí vẹ́ẹ̀sì ẹ̀ nínú Bible. Èmi ò support ẹ o mo kàn ń sentiment tẹ́ ń fi sí Ọlọ́run má jẹ́ kí n support irú nǹkan báyẹn but sentiment tẹ́ ń fi sí ni mò ń bá yín yọ kúrò pé because he's a pastor kìnìkan pastor yẹn orúkọ lásán ni ẹ yọ dànù is an individual is human being ni is a man ó lè ṣe mistake ó lè dóbò bẹ́ẹ̀ just like any other individual ṣe lè dóbò ó lè ṣàṣemáṣe àwọn tó kù ẹ tí ì rí wọn ni ẹ dẹ̀ sì máa rí wọn ẹ ní sùúrù in tó lè mú Jésù tú àṣírí àwọn tó fẹ́ pa obìnrin onípanṣágà dànù tó jẹ́ pé gbogbo wọn ló gbé òkúta ọ̀ǹtí tí Jésù sọ wípé ẹni tí ò bá dẹ́ṣẹ̀ tó bá mọ́ kó ju òkú àkọ́kọ́ gbogbo wọn á bẹ̀rẹ̀ sí ní sọ òkú ọwọ́ wọn lẹ̀ ó dijọ́ tá a bá rí ẹni tó bá lè ṣe test bẹ́ẹ̀ yẹn fún àwọn òjíṣẹ́ tó pera wọn ní pásítọ̀ tó kọ àti àwa tá a tún ń bú àwọn tá a ń bú wọn gan ká tó lè crucify ẹnìkan. ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe matchmaking ní diaspora ẹ jẹ́ n play voice note yẹn fún yín ká tó lọ. ọkùnrin yìí sìn ó wá bá mi mo dẹ̀ sọ fún pé lọ try ẹ̀ otherwise ò ní rí ìyàwó ẹ̀ dó mọ́ ẹgbọ́n nǹkan tó sọ fún mi ọ̀pọ̀lọpọ̀ yín sìn dá ẹ mọ nǹkan tí Solomoni fi ó ń fọ àwọn obìnrin ṣe ẹgbọ́n pọ̀ ó kó Solomoni ò lè kú láàárín gbogbo àwọn obìnrin yẹn ó kú ẹ̀ ò lè kú láíláí. ẹ káàsán ma mo ṣe pé ẹ rántí mi tí mo ṣàlàyé ọ̀rọ̀ sex anxiety fún tẹ̀fí ṣe ẹ mọ̀ pé ẹ sọ ní program yẹn pé therapy might work or something but mo tún wá tún àwọn fídíò yìí yẹn tẹ̀sí jẹ́ nǹkan wá tún wò wọ́n ní kí n lọ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn a bá lọ sí club birthday ọ̀rẹ́ mi kan bá invite àwọn girls kan ìbájọ àṣàjọ wà ìkọ́ni màá tàwọn ọmọ yẹn àṣà ọ̀rọ̀ wa ṣàwọ̀ṣà esma gbà tá a dé òtẹ́ mo wà surprise bí mo ṣe ń ṣe tó kó mi ń dìde tó wọ́n lè hàn. kò ṣe nílé ibi ẹ̀kọ́ ni mo ń lọ ògbà tí mo wá délé esma gbà tí mo wá rí ìyàwó mi ó wá dàbí pé mi ò tí ì fọwọ́ kan rí ikú mi wá ń dìde yàtọ̀ sex society yẹn ó kọ́ mi mo bó ṣe disappear bá sọ fún mi pé mo ti ṣe 2 round pẹ̀lú ìyàwó mi sí láti tó years ẹ̀sìn màá mo tó mú pé láàrin 3 days mo ṣe tó mọ̀ náà mo first lẹ́yìn tí mo fọkàn mọ́ yẹn tí mo wá lé ọjọ́ kejì tí mo gbé sínú ìyàwó mi mo ṣe méjì back to back. ta ló wá pay at the end of the day ṣé kò wá pay ìyàwó lé. tí bá mo lọ bá therapist máa ṣètò bí £1,000 or kìíní kan fún section Casamigo £150 ní club nìkan ló ṣiṣẹ́. ẹ gbọ́. ẹ̀sìnmá ọkùnrin láti máa ṣàkùn òkú ẹ̀ ń ta. ta ló kó yẹn padà ṣiṣẹ́ fún ìyàwó ẹ̀ ló papà ṣiṣẹ́ fún bẹ́yìn ò ní fẹ́ gbọ́ yẹn. ó dẹ̀ jáde wá apologize ó dẹ̀ àmọ́ wọ́n ṣe kán tọ́jọ́ papọ̀ wọ́n parí ẹ̀ láàrin ara wọn bóyá wọ́n ti wá padà dóra wọn àmọ́ bóyá wọn ò dóra wọn mi ò mọ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tó ń pariwo tó ń sọ̀rọ̀ yẹn ọkọ star lady Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ Oríyọmí Hamzat that was when nígbà tí ọ̀rọ̀ Oríyọmí Hamzat ṣẹlẹ̀ tó lọ sí orí TikTok ìgbà yẹn lòun náà jáde ló ń sọ̀rọ̀ ó ń fún wọn ní support nígbà yẹn ọkọ ẹ̀ Àgídìgbò ló ti ń ṣiṣẹ́ mi ò dẹ̀ sọ gbogbo ẹ̀ nígbà náà kì í ṣe pé mi ò mọ̀ èmi náà fọ̀rọ̀ síkùn bí àgbà mi ò dẹ̀ ṣe pé fún ẹ ṣùgbọ́n gbogbo ìpè tó ṣẹ́ yẹn o deserve fúnra rẹ ló fẹnu ara rẹ sọ ẹlẹ́rù àgbẹ̀rù ẹ̀ ṣèbí ètò onímọ̀ṣẹ́ pé ní ti bá ti sọ jẹ́ kí n gbé ní tó sọ kí ìwọ náà gbé tiẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ lórí ìyẹn nìyẹn. lórí ọ̀rọ̀ ológun dúdú bàbá sójà ó lóun ọkọ sójà èmi ọkọ rẹ̀ rè bàbá ẹ cast ni torí nígbà tẹ jáde tẹ sọ̀rọ̀ pé Súlè ẹni ọ̀rẹ́ ẹyin ni Súlè dẹ̀ ń lẹ̀ pa lẹ́kìtì òun ní £1 tó gbé sí lórí
o ò ná wá náírà o ò gbé o ò béèrè ẹ̀ o ò mọbi tó wà o kàn jáde o wá parọ́ fún wa wípé ọmọ tó lè sún èdèbè pè ẹ́ ó ń sọ fún ẹ wípé kìnnìkan wọn ò fún onílẹ̀ ọmọ ní ẹ̀ẹ́dẹ̀ béèrè èwo nínú wọn ẹlẹ́ẹ̀rán tí orúkọ ẹ káàsì ní so ó ṣì ń dùn yìí èmi náà ní bu yín púpọ̀ púpọ̀ ní ẹ̀kọ́ ní ẹlẹ́nu ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ abẹ́nú ṣọ́nṣọ́n yẹn mi bú àgbàlagbà sá bọ̀ ẹ káàsì ní ó dẹ̀ dùn yín ẹ má bínú bọ̀ ẹ káàsì ní ẹ parọ́ ẹ ṣe pé ayé sójà lẹ ti ní ayé lẹ ti ní kinní wọn lẹ ti ní skill mọ́ ayé jẹ́ sí làwà ẹ ní skill kankan mọ́ tẹ bá fẹ́ gbé àyíṣẹ́ nígbà tí ó sì sọ social media ẹ lè wá parọ́ fáwọn èèyàn bí wọ́n bá dẹ̀ lọ́lọ́gbọ̀n lórí social media òótọ́ ọ̀rọ̀ máa ń le bá ọjọ́ tó òótọ́ ọ̀rọ̀ bá ti le bá a sọ ayé ò parẹ́ ẹ má bínú sá ẹ káàsì ní sá ó dẹ̀ dùn yín àbí ìyá èmi tẹ̀ ẹ́ fẹ́ bóyá kẹ́ ẹ ṣòro fún mi pé mo ti popular bóyá ẹ ṣòro fáwọn sọ́jà ẹ bá ṣòro fún bàbá dídá tẹ ẹ ṣòro fún àbàṣà ẹ bá ṣòro fún ìyàlájẹ náà kò burú ayé àmọ̀ pé yes ìyàlájẹ náà ti ṣe kí o ti gánú ayé ẹ jọ ẹ fún mi rẹ́kọ̀dù kan ìtàwọn ọmọọṣẹ́ yín ṣe àwọn èèyàn olórúkọ ṣẹ́ pé mi bá yín play ẹ̀ gbólógun dúdú ẹ bá jáde ẹ bá ṣe rẹ́kọ̀dù fún ìyàlájẹ màá bá yín èmi náà ti gánú ayé nìyẹn ní kí n sọ fún yín pé a ti parí ẹ̀ wọ́n ti ẹ̀ try fún mi gan ìfà Àgbàlá try fún mi gan ìwọ ló mọ̀ wá sọ ọ́ ìwọ ló wá sọ ṣé àwọn èèyàn ti gbà yí pé tẹ́ ẹ bá sọ lórí ìkànnì táwa ẹ̀ òun ni àwa máa fi mú èjì kún ẹ̀ta òun làwa máa so pọ̀ torí àbá yín gbé a ò sí ń bẹ̀ ọ̀rọ̀ tó bá wà lórí social media òun làwọn èèyàn máa ganu sí wọ́n máa mú ọ̀kan lọ́dọ̀ lágbájá wọ́n á fi kán èjì ṣé ẹ gbọ́ o ní ọ̀rọ̀ ságẹ̀ nìyẹn o ìgbà tí mo lè wá béèrè pé lágbájá ṣe báyìí wọ́n sọ pé wọ́n arrest ẹ ní o wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó lọ sọ kó wá mú ẹ̀rí wá ní police station pé kò lè sọ pé torí ẹ̀ ló ṣe wá àwọn yẹn bá dẹ̀ máa gbé débẹ̀ yẹn ní bọ̀dà àti ó ṣàti jáde ìgbà táwọn kan wá ń sọ̀rọ̀ ni wọ́n fi dáhùn pé ọ̀rọ̀ tí mo sọ lọ́jọ́ kìíní àná ni mo sọ mo ní wọ́n nígbà tó dé police station wọ́n náà lè fìdí ìgò kan kó mi ò ṣépè fún ẹ o ọ̀rọ̀ tí n bá sọ mo máa rántí o torí mi kì í ṣépè fún yàn bí ọ̀rọ̀ ságẹ̀ ṣe rí nìyẹn á wà ní òwe tọ̀ nínú sórí ìtìyín gan nínú history yín pé lára àwọn tẹ́ ẹ ṣe wù fún èyí náà orúkọ ìyá alájà bá tún wọnú òwe àbẹ́ ẹ̀yìn kò sí ti fi ń ṣèyàn ìyẹn lọ God bless you ẹ ṣe mà mọ́mí alẹ́ hàn ẹ ṣe lórí ìyẹn mo ti dáhùn méjì yẹn lò ètí mo fẹ́ dá lórí yẹn so general one now let's talk about the general one lórí ọ̀rọ̀ kejì èmi ò support Àgbàlá o èmi ò lè support ṣe rí ìkọ̀kọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ni wípé before now ẹ ti pọ̀ lórí TikTok o torí bàtà ìṣe meeting lémi lórí ẹ ti pọ̀ jù báyìí lọ o please ẹ ní to power tap ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ let's go to ọ̀rọ̀ kejì àkọ́kọ́ I want to give kudos to Akim ọkọ àwọn single mothers for that beautiful show lọ́jọ́ yẹn mo ti ń sick mo ti ní flu mo ti wà nílé gan mo ń sùn nígbà tí bàbá ọ̀nà òdodo pè mí bàbá ọ̀nà òdodo wá pè mí látọjú oorun ẹ̀lú alájẹ mo jáde olórí ẹ̀mí ni wọ́n yà kí má bọ̀ wá sí orí TikTok yó pé àwọn kan wọ́n ti ń ṣe show Àgbàlá lọ́wọ́ mo ní kí ló wá kàn mí bẹ́ẹ̀ àwọn sọ pé Àgbàlá ṣe kíní kan gbà kan mo ní bàbá ọ̀nà òdodo tẹ́ ẹ bá ń gbọ́ bàbá òdodo náà ní chelsea ni God bless you sir ẹni tẹ́ bá bàbá òdodo lẹ́ẹ̀dẹ̀ ìgbèrè lọ́wọ́ ẹ̀ ní ọjọ́ tó ó ní wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ sọ bàbá ọ̀nà òdodo mo ní ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀tì wà mẹ́rin wọ́n ti ẹ̀gbọ́n sókè mo ní ẹ padà lọ bẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n bá ti ń sọ pẹ̀lẹ́ rí mo ní ẹ jáde síta mo ní ẹ fún Àgbàlá jẹ mo ní ẹ má sọ pọ́ tiẹ̀ o bàbá ọ̀nà òdodo ti bá parọ́ ẹ jáde kẹ wá já mi o ní ọjọ́ tẹ́ pè mí mo ní tẹ́ náà sọ lọ́wọ́ báyìí ó ṣe nǹkan pẹ̀lú olóró ẹ̀mí mo ní ṣùgbọ́n ẹ lọ darapọ̀ mọ́ wọn tí ẹ bá rí páwọn yẹn ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí mo ní ẹ jáde ẹ lọ ṣe kí ni ẹ lọ fún Àgbàlá jẹ. ó sọ̀dí tí mo ṣe kọ́kọ́ gbà nígbà tí mo bèèrè pé kí ló ṣẹlẹ̀ ṣadé ló wá ṣàràfin pé wọ́n lẹ́nìkan wà wọ́n ló sick wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ Àgbàlá wọ́n ní Àgbàlá gba wọ́n ti dáwó fún wọn wá gba owó gbogbo yẹn ẹmọ tó bí mi nínú jù nínú gbogbo story yẹn ni wípé ó wá delete post yẹn nìyẹn Ṣadé pè mí sórí studio náà ni pè mí Ṣadé Búsàrí ṣé Fọlá nation àbílẹ̀ ó gbowó yẹn kékeré ẹni yẹn wá lòun lọ ó wá delete post yẹn ó dùn mí bàjẹ́ kí ni ìtumọ̀ Ṣadé Búsàrí
ṣé o wà lórí call o wà lórí phone speaker ni ó pè mí ọ̀rẹ́ mi nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ mo ní Ṣadé Àgbàlá ti fọ́kàn òkú tipẹ́tipẹ́ mo ní tó bá ti jẹ́ pé tí wọ́n sọ pẹ̀lẹ́ rí mo ní lọ fún jẹ Ṣadé tó bá wà lórí fóònù o lè sáré pè mí láàrin ìṣẹ́jú kan kó confam yes or no lọ́tọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ní èmi ò sọ́pọ̀tì wọn máa ní ọjọ́ tí àwọn akeem tí wọ́n ń ṣe show tó pè mí lórí fóònù pé nǹkan báyìí ni wọ́n ń sọ ìyálájé kí ni mo sọ fún ẹ má bò mí o ní tí bá sọ láàrin ìṣẹ́jú kan má bò mí jọ nítorí tọ́lọ́run má fi kún má yọ kúrò bẹ́ẹ̀ záàtì tí bá sọ ni kò sọ fún ẹ. ó yá. ìyálájé ní kí n sẹ́ndì fídíò yẹn tó ti sọ̀rọ̀ yẹn. yà kò sẹ́ndì líǹkì yẹn. bẹ́ẹ̀ni mo lè sẹ́ndì líǹkì yẹn even ever before you watch it you now ask me to explain. mo ní kò ṣàlàyé. ṣẹlẹ̀ ọ̀wọ́ kejì mo lè sọ pé nǹkan báyìí lọ́kọ single mother náà ń sọ lọ́dọ̀ lórí TikTok and you told me that go out there pé tó bá jẹ́ bó ṣe rí nìyẹn o tí wọ́n dẹ̀ mọ́ evidence wà mo ní àkọlọ́gbé receipt jáde o you said kí n má support Àgbàlá o ní stage ìtawà yìí o pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong that's what you told me and that's what I did. òṣèlú ní kò lọ fún jẹ pé tó ṣe yẹn wrong àbí. because you are not feeling okay right now pé ara pé adé tó ṣe fídíò lórí everything ọ̀rẹ́ wá ní pé ọ̀rẹ́ mi lọ fún Àgbàlá jẹ dáadáa pé because tó bá jẹ́ bọ́rọ̀ ṣe rí nìyẹn ó wrong. God bless you. that's what you told me and that's what I did. ó pè mí mo ní kó lọ fún jẹ. àìmọye àwọn speakers tó pè mí tí mo sọ fún wọn pé àní tó ṣe mo ló wrong mo ní ẹ lọ fún jẹ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀.